Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo fi gbọ́dọ̀ Ọlọ́run ọba gbọ́dọ̀ àpọ́nlé gbọ́dọ̀ tó lóore jùlọ mo fi kí gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo. Ẹ̀làbọ́rú ẹ̀làbọ́yìn mo fi kí gbogbo ẹ̀yin adáhùn ṣe pátápátá. Ìkẹ́ Olúwa, ògo Olúwa, praise the Lord, hallelujah. Mo fi kí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì káàkiri gbogbo àgbálá ayé. Bẹ́ẹ̀ ṣe mọ̀ yí pé mẹ́ta lọ́kan ni tèmi. Ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ni mo gbé dání. Mo gbé Báíbù lọ́wọ́, mo gbé Kùránì lọ́wọ́, bẹ́ẹ̀ ni mo sì gbé ìṣẹ̀ṣe lọ́wọ́. Láṣẹ Elédùmarè, ayé ò ní rí wa mú, Ọlọ́run bá gbà fún wa. Látàrí wípé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni ẹ̀sìn tí ó fẹsẹ̀ múlẹ̀ jù ní ayé. Ìdí nìyí tí mo fi gbé mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́. Bẹ́ẹ̀ dọ́dọ̀ mi ẹ bá iṣẹ́ àwọn Kìrìsìtẹ́nì lọ́wọ́ mi tó pọ̀. Bẹ́ẹ̀ dọ́dọ̀ mi iṣẹ́ àwọn àfáà pọ̀, bẹ́ẹ̀ dọ́dọ̀ mi iṣẹ́ àwọn aláwo pọ̀, mẹ́tẹ̀ẹ̀ta ni. So ẹ jẹ́ ká ṣe nítorí pé ọ̀run ló mọ ẹni tí ó là, ojúbọ ọ̀run mẹ́la. Èmi ọmọ yín náà ni ọmọ ọ̀dọ̀gbà, mo dé lónìí o. Mo dé ní òní. Iṣẹ́ òun mo bá yín mú wá lónìí. Mo bá yín mú iṣẹ́ kan tí a ń pè ní iṣẹ́ ayé fi ń ta wá lọ́rẹ, tá fi ń bùn wá ní nǹkan. Tá bá pè láàánú òmù, a pè ní ògùn atanilọ́rẹ. Ògùn atanilọ́rẹ, a sì tún lè pè láàánú, ṣùgbọ́n àkọlé ẹ̀ ní ògùn atanilọ́rẹ. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ẹ máa ṣàyédé rí pé wọ́n kàn ṣàyédé gbé mọ́tò bùn, wọ́n gbélé bùn, wọ́n fún ní físà ọ̀fẹ́. Mọ̀ ní lágbájá ọmọ rí lọ́kì kọ́, olómọṣẹ́ tó bù sórí tí wọ́n fi ń fún láwọn nǹkan náà. Èèyàn tó bá wà nínú yàrá nínú gúrùpù èmi nínú YouTube channel Ọmọ Ọ̀dọ̀ Àgbà yìí, tó bá fi ẹ̀mí òtítọ́ bá mi lọ, ẹni yìí tó bá sì ń ṣe ọba dániwáyé ń gbọ́ yóò lọ síwájú, yóò lọ síwájú. Bẹ́ẹ̀ ni tó bá ń fi ara balẹ̀ ṣe àwọn iṣẹ́ tí mo bá fi kalẹ̀, á lọ síwájú. Èèyàn tó bá ń bá mi lọ tipẹ́tipẹ́ tí ò kú lójú kan, ẹni náà orí rẹ̀ ti burú tí ò lóògùn náà. Mo kí ẹ̀yin àgbàlagbà, mo kí yín púpọ̀. Elédùmarè ò ní padà lẹ́yìn wa. Mojúbà àkọ́dá, mojúbà àṣẹ̀dá o, mo sì júbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Mojúbà bàbá mi Ràímì oṣù Ọlálé, nítorí wípé ẹ̀yin gbọ́dọ̀ júbà náà, ẹ̀yin gbọ́dọ̀ júbà àwọn ajúlé lọ, ẹ̀yin gbọ́dọ̀ júbà Ọlọ́run ọba, nítorí Ọlọ́run ọba olólewé, olólegbò, ló dá wa, olóní a máa mí, olóní a máa sọ, olóní a máa wí. Kábíyèsí Elédùmarè. Mo kí yín púpọ̀, ìfẹ́ kí a fa fídíò yìí gùn rárá. Ẹ rí èèyàn tí àánú tẹ ní àwọn èèyàn tó yẹ kí wọ́n ṣe láàánú, ṣùgbọ́n tí wọn ò ṣe yín. Iṣẹ́ yìí ẹ ṣe, ẹni náà á ṣe yín láàánú, àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ní ṣe yín láàánú. Àwọn èèyàn mọ̀ ta yín lọ́rẹ owó ńláńlá, mọ́tò ńláńlá. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Báwo ni iṣẹ́ náà ṣe lọ? Ẹ bá mi wá ewé ìrókò igba tá a mọ̀ sí 200. Ewé ìrókò tábà lò tòjọ́, ẹ mọ́ lò gbígbẹ o, ẹ jẹ́ kó jẹ́ tútù. Ẹ bá mi ra obì ipa, obì ipa yìí ẹ ra mú ọ sí, ẹ mọ̀ kẹ́ fi gé sí 200. Ẹ mú obì fi náà, ẹ gé ọ náà sí 200. Ẹ bá mi ra ẹyẹ àṣẹ́ẹ̀ré kan, àwọn eléwé ọmọ wọn ń tà. Ẹ bá mi ra ẹyẹ òǹbẹ̀ kan, àwọn eléwé ọmọ ń tà náà. Ẹ bá mi ra ẹyẹ àdán kan, àwọn eléwé ọmọ ń tà. Ẹ bá mi ra odidi ẹyẹ òdìrí kan náà. Àwọn tí mò ń dakọ̀ yìí ò rí gbogbo rà lọ́dọ̀ àwọn eléwé ọmọ. Ẹ wá gún gbogbo àwọn nǹkan wọ̀nyí papọ̀, ẹ gún papọ̀ mọ́ ọṣẹ, ẹ gún papọ̀ mọ́ ọṣẹ yíkéyìí. Kò kí sọṣẹ lọ́ọ̀ṣì o, tí wọ́n bá dákọ̀ ọṣẹ yíkéyìí. Ara yìí tí ń sọ yìí, tẹ́ ẹ bá lu ọṣẹ dúdú, ẹ lọ ọṣẹ àgànyìn tàbí ọṣẹ àjàṣẹ́, ẹ lò kan nínú mẹ́tẹ̀ẹ̀ta tí mo dákọ̀ yìí. Tẹ́ bá ti mú, ẹ jẹ́ ká kó ọṣẹ yìí sínú ike funfun. Tẹ́ bá kó sínú ike funfun, ẹ fi kalẹ̀ fún ọjọ́ 7. Kí ló pẹ́ bẹ̀rẹ̀ wíwẹ̀ rẹ̀, kí sọ ọjọ́ 7, ọjọ́ 7 ni ẹ farabalẹ̀ kẹ́ fi kalẹ̀ dáadáa. Kí ló pẹ́ bẹ̀rẹ̀ wíwẹ̀ rẹ̀ láàárọ̀. Tẹ́ bá fẹ́ wẹ̀, ẹ ò mọ̀ pé gbọ́dọ̀ báyìí sí wípé bí olóko bá roko tán á di ti òrìrí. Bí olóko bá roko tán á di ti òrìrí.
bí ọ̀nà bá yẹ ọ̀nà tán á di ti àṣeèrè, bí onílé bá kọ́ ilé tán á di ti òǹbẹ. ohun ire ní ṣe ọ̀gángán ìrókò, ohun ire ní ṣe ọ̀gángán ìrókò. Kí tèwe tàgbà wá máa ta mí lọ́rẹ owó, ire ọkọ̀, ire ńláńlá ẹ̀sà ẹ̀dá kan tẹ fẹ́ sí láti òní lọ, kí n bẹ̀rẹ̀ sí ní rí àánú gbà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà. Tá bá ti pe gbólóhùn yìí tán, ẹ jẹ́ ká bu ọṣẹ, ẹ jẹ́ ká máa wẹ̀. Àràárọ̀ tẹ́ bá ti fẹ́ wẹ̀ lẹ́ ò mọ̀ pé gbólóhùn yìí. Èmi sọ fún yín wípé tọ́lọ́run bá fún yín níṣẹ́ yìí ṣe, ayọ̀ á ṣe yín láàánú. Àwọn èèyàn á bùn yín ní nǹkan ńláńlá bẹ́ẹ̀ bá ṣe sọ. Ẹ má lọ like, ẹ subscribe. Ìdí tá a fi máa ní kẹ́ subscribe kó ṣe nítorí owó tí YouTube ó fún wa la fi ní ẹ mọ̀ subscribe. Tẹ́ bá subscribe tá bá ti fi iṣẹ́ kalẹ̀, ẹ̀yin náà mọ̀ ó dìgbà.